Baálẹ̀ tó dàgbà jù ní gbogbo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ alákòófọ̀ ìlú Àkúfọ́ níjọba ìbílẹ̀ Ìdó ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, ìyún olóyè Ahmed Ọlábàmíjì Ọlátúnjí, ó mà ti jáde láyé o lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́fà 107 years. Yorùbá Tòótọ́ gbọ́ wípé ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún tí a wà yìí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ìní olóyè Ahmed Ọlábàmíjì Ọlátúnjí ni ló máa jáde láyé lẹ́yìn tó lo nǹkan bí ọdún mẹ́tàdínlógójì 37 years lórí ìtẹ́ gẹ́gẹ́ bí baálẹ̀ ìlú Àkúfọ́ nílùú Ìbàdàn. Bó tilẹ̀ jẹ́ pé ọba ni àwọn ará Àkúfọ́ ń pe olóyè Ahmed Ọlábàmíjì Ọlátúnjí, ṣùgbọ́n tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó ti jẹ́ kó di mímọ̀ láti ìgbà tó ti gba ìjọba wípé kò sí ọba kankan ní Ìbàdàn yàtọ̀ sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, èyí tó jẹ́ kí àwa náà gbà pé olóyè ni olóògbé Ahmed Ọlábàmíjì Ọlátúnjí o. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní àìsàn àgbà ìlú tó ń ṣe bàbá náà ìlú ràn lọ́rùn lọ sọ́run alákejì, tó sì jẹ́ wípé bàbá náà ní agbófin gbàgbà jù nínú gbogbo àwọn tó wà ní ipò baálẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Yàtọ̀ sí pé olóyè Ahmed Ọlábàmíjì Ọlátúnjí ó jẹ́ baálẹ̀ tó dàgbà jù gbogbo ilẹ̀ Yorùbá tó tún lo ọdún mẹ́tàdínlógójì lórí ìtẹ́. Ìlú Àkúfọ́ tó ń ṣe olórí ẹ̀ ó tún jẹ́ ìlú tó ṣe pàtàkì nínú ìtàn ilẹ̀ Yorùbá o. Bí ẹ̀yin bá ní àwọn àgbà ẹ bẹ̀rẹ̀ ìtàn lásìkò ogun Àgbẹ̀kọ̀yà ọdún pípẹ́ sẹ́yìn, èyí tó fa wàhálà láàrin àwọn àgbẹ̀ àti àwọn ìjọba. Ipa kékeré kọ́ ni ìlú Àkúfọ́ kò, kódà òkè téńté ni ìlú náà wà lásìkò ogun náà, ìyẹn pé ojú ogun Àgbẹ̀kọ̀yà ó gbóná ní ìlú Àkúfọ́ kọjá ọ̀pọ̀ àwọn ìlú tó wà ní ilẹ̀ Ìbàdàn àti gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ti sìnkú olóyè Ahmed Ọlábàmíjì Ọlátúnjí ní ìlànà ẹ̀sìn Islam, ṣùgbọ́n táwọn aráàlú ẹ̀ sọ pé àwọn kò mọ ìdí tí ìròyìn ikú ẹ̀ fi ta káàkiri táwọn oníròyìn kò gbé jáde. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó jẹ́ agbẹnusọ gbọmọ káàárọ̀ òjìrì àti ṣèwádìí àti ti gbé ìròyìn ikú olóyè Ọlábàmíjì Ahmed Ọlátúnjí jáde, tó jẹ́ baálẹ̀ tó dàgbà jù ní gbogbo ilẹ̀ Yorùbá.